ó dùn mọ́ mi ẹrú Agége ẹrú Markaz tó wà l'Agége 1978 bàbá Mudiru ti kó mi 1978 ni bàbá Mudiru ti ń kọ́ wa àwa 66 lọ́kọ́ sẹ́bẹ̀ wọn àmì pánlé kò ní yé ọ́ ìsẹ́pẹ̀ fún yàrá ilé àmọ́ kò ní yé ọ́ pẹ̀lú kọ́mẹ́ǹtì pé àwọn kó làwọn ẹrú Agége ìní jẹ́rù lé bàbá rẹ o Ọlọ́run wa ní pé wà lẹ́rú lọ́dọ̀ yín gbàtà àti rẹ̀ wa ń lẹ̀ fún bẹ̀rù àwa ní jẹ́rù fún bàbá ńlá bàbá yín àwọn yálà ya bàbá yín àní jẹ́rù fún wọn ibẹ̀ náà lájẹ̀rù fún ó dùn mọ́ mi ẹrú Agége ẹrú Markaz tó wà l'Agége. mo wá sí Èkó lánàá mo wá sí ọ̀dọ̀ ilé àfa wa olórí ibú lọ́wọ́ pọ̀jù nínú àwọn èèyàn ìwọ tí ó bá jáde kí wọ́n náà jáde kájọ fèsì fúnra wa kò ní yé ọ́ gbogbo ohun tó sì kójọ láyé yọ́ bàjẹ́ lójú rẹ̀ láì fi wọn ní bẹ́ẹ̀ bí kí n lọ kí n kúnlẹ̀ fáfá mi nígbà tí ibú ń bẹ́ yín jẹ́ àtàwọn tó bí yín tẹ́ẹ̀lé kúnlẹ̀ fún àfa yín àwọn kúnlẹ̀ fáfá wa á sì ṣe kíndìmọ̀ àfa wa kí wàá ní pírọ́blẹ́mù tiẹ̀ kí ni pírọ́blẹ́mù wọ́n tí wọ́n bá jẹ́ lérí ibú ọ bá pè yàn ẹrú àfa wa náà ni bí àwọn bàbá rẹ bá ka tíra tí wọn bá ti lọ lé kéwú ní kí wọn lọ mú tíra tí wọn lò ń jọun ó ti kéré tíra dẹ̀ndẹ̀lẹ̀ ní tàlímù mùtàlím ọ̀nà tí wọn fi ń kẹ́kọ̀ọ́ lọ béèrè ó ní àfa mi ni tó bá fẹ́ wọn dẹrú rẹ̀ tó bá fẹ́ kó tukùn mi lẹ́tọ́ àti fẹ́ kọ́ tà mí tíra náà ibi tó wúlò dé wọn ń lò Saudi Arabia àwọn yẹn fi ṣe project masters wọn fi ṣe PhD ó rí tó bá dé àwọn library ní Saudi Arabia ó rí kí ló wá kàn wọ́n níbẹ̀ kí ni ń dùn ọ́ kí ni ń ta ọ́ ṣé ìwọ̀n akúnlẹ̀ fún bàbá rẹ kọ́ mi ń kéwú bàbá rẹ ọkọ́ mi ń kéwú ibi tí mo ti mú màá ń kúnlẹ̀ ń sì fún bẹ́ẹ̀ ní respect àfa wa Ṣẹ́úkì àádọ́ oníkálukú yàtọ̀tọ̀ àwọn Saudi àwọn akíra wọn wọn kìsì ara lẹ́ẹ̀kẹ́ gbàngbò lẹ́yìn akàn ní kìsì yàn kìí ṣe tiwa ẹlòmíì ọwọ́ wọn kìsì ọwọ́ ẹlòmíì kìsì ẹsẹ̀ ẹlòmíì wọn di ara wọn kíkí lẹ́yìn kò mí ní kankan báwa ti kíra wa ti respect náà ní abẹ́rẹ́ fáfá wa àkùnrin fáfá wa èyí tí bá wọn ń dùn wọn bẹ́ẹ̀ ní kò sọ èyí tí bá ń dùn ọ tí ń sì ń ta ọ tí ń sì ń ru ọ ń bẹ́ẹ̀ ní kò sọ wọn ara wọn kan wọn kọ́mẹ́ntì pé ẹrú bẹ́ẹ̀ náà ni mí ọ̀gbọ́n tí mo ní amílù náà lé ní kó àtàbàbà rẹ wàláhi wàlí kuran èsì ní kó tàfà rẹ tàfà mi náà ní kù tàfà rẹ bá jẹ́ ni Ọlọ́run bí ṣé Adamu ti fi mà wá ipe gbogbo àfà ní ẹ̀pọ́nlé tàbá rí pẹ́ ni Ọlọ́run tóun náà pọ́n àfà rẹ lé àpọ́nlé mo wá béèrè pé kí ni ti ń dùn wọ́ kí ni ń ta ọ́ kí ni ń ru ọ́ ibi tí mo ti lo ọdún méje 7 calendar years ni mo lò alhamdulilayi walilayi kamal arére mbẹ tá a lè gbàgbé fi hayati ọmọmáàtì táwọn ọmọ wa gan máa sọ èsì nu fún àwọn tí mo rí kọ́mẹ́ǹtì wọn pé àwọn ẹrú Agége bẹ́ẹ̀ ni ẹrú baba l'Agége ẹrú Sheikh Adam ẹrú àwọn ọmọ Sheikh Adam ẹrú Markaz bá ti jẹnu Ọlọ́run wa ní pé wà lẹ́rú lọ́dọ̀ yín gbàtà àtìrẹ́ra wa ń lẹ̀ fún bẹ̀rù àwọn àní jẹ́rú fún àwọn baba ńlá baba yín àwọn yálà baba yín àní jẹ́rú fún wọn ibẹ̀ náà lájẹ̀rú fún ibẹ̀ wọn náà ni akẹ́kọ̀ọ́ níbẹ̀ ọmọ sẹ́tí Sheikh Adam ṣe ni ọmọ sẹ́tí Sheikh Adam bàbá rẹ̀ ṣe rú ẹ̀ bàbá rẹ̀ ṣe rú ẹ̀ kéèyàn da ilé kéwúlẹ̀ kíláàsì 8 kó wá jẹ́ pé kọ́ máa lọ ṣàgbé tíra ńlẹ̀ Lárúbáwá kò ṣe fọlọ́fọlọ́ kọjá pé syllabus ìdá Lárúbáwá nílò òun ló gbé syllabus tiẹ̀ mẹ́tọ̀dù tiẹ̀ wá àwọn dúdú tiẹ̀ náà ní ń kọ́ àwọn ọmọ tí ń kọ́ gbogbo àwọn ayédè ń jáde wọ́n bẹ̀ ń ba gbogbo bíkíbi lọ ìbòlá kà lónìí bíjà bá ń bẹ̀ mẹ́ sọ fẹ̀gàn sí ìyẹ̀gàn kó mẹ́ ìbòlá dé tà ní lọ́mọ Sheikh Adam mẹ́ntọ̀ mi Ali Amilak rahimahullah Sheikh Mustafa Zuglor òun náà ní kọ́ musu ọ̀rọ̀ rẹ̀ náà ní kọ́dà bá sùn tí ń kọ́ òun náà ní tó kọ́ ń sọ̀rọ̀ Sheikh Adam ó ní nàṣánà fi ha kátó lábìnà ájìm نتعلم اللغة العربية والإسلامية حتى تعددنا وكنا عشرات ثم ازددنا حتى صرنا مئات ولست مبالغا إذا قلت إننا اليوم بلغنا ألوفا وعشرات الألوف كلنا اقتبسنا نور العلم والإسلام من هذا المكان وعمل كل منا شعلة هذا النور معه إلى مختلف البلاد وفي مختلف الميادين فينا دعاة يدعون إلى الله بالحكمة والموعظة الحسنة وفينا وعاظ يتغلغلون في القرى ويدعون إلى الله وفينا مدرسون يعلمون في مدارس العامة وفينا الذين أسسوا المعاهد والمدارس على اختلاف المستويات لتعليم الدين الإسلامي وفينا موظفون في دواوين الحكومية كوزارة الخارجية والداخلية والإعلام ودار القضاء وفينا من اقتصر على ما تعلم من هذا المركز ولم يلتئك بجامعة في داير ولا في الخارج بل صار يعمل بما علم حتى ورثه الله علم ما لم يعلم وأنا العبد الفقير من أولئك الفريق وآخرون التحقوا بالمدارس الإنجليزية وتخرجوا دكاترة منهم عبد الرزاق أبو بكر وهو محاضر في جامعة لوري وأستاذ يونس عبد الله وهو قاضي في ولاية كوارا وآخرون التحقوا بالجامعات في البلاد العربية كمصر والسعودية والليبيا وسوريا وتحصلوا على الإجازات العلمية العالية ثم عادوا إلى بلادهم وهم الآن في مختلف المناصب العالية ومن أولئك الأستاذ محمد الراجي
ولم يكف الامر في نيجيريا بل تعداه الى الاقطار المجاوره كبني وتوغو وغانا وسائر العاج، فربما قابلت عددا منهم في جميع الاماكن التي مررتم بها او التي سوف تمرون بها، ان كان كل هذا وذاك قريبا نظرا لكون هذا المكان بعيدا عن الجو العربي، والاقرب ان يكون كاس العمل على جهد فرد واحد ولا يجد معونه لاحقه من الحكومه ولا من الجمعيه ولا ايها الا نادرا، بل قام وحده حتى نجا على يديه عدد صاروا يساعدونه في عمله، وكم من عقبه وكم من صعوبه وكم من ارقله يدعوها في طريق الاعداء، ولكن الله تبارك وتعالى نصر عبده وعز جده وهزم الاصنام وحده. لا اله الا الله ولا نعبد الا اياه مخلصين له الدين ولو كره الكافرون. يا صاحب الفضيلة هذا قليل من كثير مما يسمع به الوقت، أستعرضه إلى فضيلتكم لتعرفنا نحن ومن أين نحن. وكان شيخنا آدم عبد الله العلوري يقول لنا دائما إنه لم يكن قد تعلم في البلاد العربية ولكنه تثقف بزيارة البلاد العربية وباتصال المشاهد العربية عام عجه سنة 1946 الميلادية. وسيرينو ìwé lẹ́yìn lẹ́yìn ní kúnlẹ̀ fún ìwé lérí ibú tọ́lá ń kúnlẹ̀ fún bẹ́ẹ̀ ṣerú sẹ́tì bàbá ìṣẹ́ tó kúnlẹ̀ fún àbí tó kúnlẹ̀ fún ọ̀dà nǹkan lẹ̀ àwọn àdàgbà síbẹ̀ elédè bọba demarkasi ọgbà gbogbo àwọn àdúgbò àgbọ̀rí ẹgbọ́ ìmẹ̀kọ ẹgbọ́ ìmọ̀lá àgbọ̀ Abidjan àgbọ̀ Togo láwọn gbèríko tá àgbọ̀rí ìbàbá yìí ló kó gbogbo wájọ kò wá wàrà lọ́wọ́ lọ́dọ̀ ẹnìkan kò operate under society kan kò operate under jama kan kò operate under government kò sẹ́ni kan tí ń finance ẹ̀ àfi dáni kaba mú nǹkan tó bá wíwọ́n jama kan mú wa lókun wọ́n fún lọ́wọ́ náà lárúbáyé dá padà tòun tí bó ti wá ṣe tọ́wọ́ ayé gbogbo àwọn ọmọ ọwọ́ adé ó ní àwọn tí wọ́n ń pèpè sójú ọ̀nà Ọlọ́run bẹ̀rẹ̀ hekima tí wọ́n mọ ìsàtẹ̀lẹ̀ hasana pẹ̀lú wáàsí tó dáa àti wisdom ń bẹ́nu wọn tí wọ́n ṣe wáàsí káàkiri gbogbo ìrìkò ń bẹ́nu wọn àwọn tó dálé kéwúrẹ́ ń bẹ́nu wọn àwọn tó pẹ́nu tí wọ́n ké márkàsì náà ni wọ́n kọ́ wọn ò tún kẹ́kọ̀ọ́ níbi kankan mọ́ wọn ò lọ yunifásitì kankan wọn ò ka dípúlọ̀mù kankan ẹnu tí wọ́n kọ́ náà ni wọ́n sì ṣiṣẹ́ pẹ̀lú tí wọ́n mọ̀ Ọlọ́run sì jogun tí wọ́n mọ̀ fún wọn nínú wọn ni sẹ́gun sọ́wọ́ sọ́gbọ́rọ̀ sọ́sẹ́ fọ́ọ́rọ́ inú wọn bàbá wa Yunusu Kírun sọ́sẹ́ fọ́ọ́rọ́ inú wọn ni Sábàlò sọ́sẹ́ fọ́ọ́rọ́ inú wọn bàbá wa Yahya Mutadu Agodi sọ́sẹ́ fọ́ọ́rọ́ sẹ́yìn wọ́n ní tùmọ̀ ayé nínú ayé bàbá wa Ìmáàmù Àgbà tòní nínú wọn ni sọ́sẹ́ fọ́ọ́rọ́ sẹ́yìn bàbá yìí náà ló ṣiṣẹ́ yìí ń bẹ́ẹ̀ nu àwọn tó pé ní wọ́n tún lọ kẹ́kọ̀ọ́ làjú tèbó sí nínú wọn ni Professor Abdulrasaq Aderemi wọ́n ti pọ̀ Professor Abdulbaki Suleiman Agaka Professor Isa Alabi Professor Hamza Falafisa Alilullahi Igborofu wọ́n ti pọ̀ abẹ́ bàbá yìí náà ni wọ́n ti produce gbogbo wọn ń bẹ́ẹ̀ nu àwọn tó lọ lẹ́ Lárúbáwá tó pé lẹ́ Lárúbáwá ni wọ́n tún ti kẹ́kọ̀ọ́ adájọ́ ń bẹ́ẹ̀ nu wọn Yunus Abdallah adájọ́ ni information ń bẹ́ẹ̀ nu wọn Fẹ́mi Abbas tó jẹ́ former editor fún Concord Abiola ń bẹ́ẹ̀ nu àwọn tó ti ambassador nínú ọmọ tíṣà Adamu produce iṣẹ́ sí Adamu wa dúró ní Nàìjíríà nìkan ó dé Ghana ó dé Togo ó dé gbogbo obìnrin kò yẹn ló dé káàkiri tọ́jà pé òun nìkan èyí tọ́jà ìlẹ́nu pé òun nìkan ni kò sí jẹ́ máa kàtí ń finance ẹ̀ kò sí sọ̀rọ̀ àti kò sọ́gà náà kan ní Nàìjíríà àti nínú ilé tí ń finance ẹ̀ òun nìkan náà ló ṣiṣẹ́ yìí kò kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ lẹ́ Lárúbáwá bí ẹ bá ti kọ́ kàn lọ sí ìyára wọn gbogbo nǹkan ló sì lọ yóò máa sọ Lárúbáwá ẹ̀ nígbó àjẹmí bẹ́ẹ̀ mú àfa tiẹ̀ wá mú ń tàfà rẹ̀ kọ́ wá ẹ̀yìn tó wá sí gbogbo arúgbó sẹ́yìn sáà ní kúnlẹ̀ fún bẹ́ẹ̀ èèyàn tó sọ gbogbo ara bó ṣe dà yìí ọmọ rẹ̀ náà tó wá kọ́ wa 1978 bàbá Mudiru ti kó mi 1978 ni bàbá Mudiru ti ń kọ́ wa àwa 66 lọ́kọ́ sẹ́bẹ̀ wọn àníkanlé kò ní yé ọ́ ìsẹ́pẹ̀ fún yàrá ibi àmọ́ kò ní yé ọ́ pẹ̀lú kọ́mẹ́ntì pé àwọn kúlẹ̀ àwọn ẹrú Agége ìní jẹ́rù lé bàbá rẹ o ó dùn mọ́ mi ẹrú Agége ẹrú Markaz tó wà lágége wọ ilẹ̀ àsúkìrà baldatu Agége rọ́jà azinu ilẹ̀ àlórí tá a bá dákọ̀ Agége lónìí lákàyọ̀ lọ́sọ́dọ̀ Sheikh Adam wọ ilẹ̀ àsúkìrà Sheikh Adam tá a bá dákọ̀ Sheikh Adam rọ́jà azinu ilẹ̀ àlórí tá a bá dákọ̀ Agége ọ̀dọ̀ bàbá lọ lákàyọ̀ lọ tá a bá dákọ̀ Sheikh Adam ọkàn wọn lọ Agége wà mí nfàmà اعتقد العالم أن للمركز فضلا ومنا على 90% ممن يكتب أو يخطب lónìí Markaz kó 90% níbi tẹ́lifíà wà tàlím wọ́n sọ wòye àwọn tó produce kìí ṣe fọlọ́fọlọ́ kìí ṣe àfáà tí ma jókòó ṣé Ádámù ń kọ́ wa ni ọmọ rẹ̀ náà ń kọ́ wa ni a tẹ̀ríba fún bẹ́ẹ̀ èyí náà ni ó sì pọ̀ ní ó dùn ọ́ kéèta kéèrò òun náà ni láàárọ̀ hátàndínlẹ̀ àṣù oníkèétì ẹni sùn wọ́n ẹni sinmi bàbá ńlá bàbá rẹ̀ òní sinmi a respect Sheikh Ádámù títí bàbá ń bẹ àwọn ọmọ náà tó máa ṣe lọ a respect bàbá Mudiru Markaz gbogbo ọmọ Sheikh Ádámù kò sí táà ní respect kò sí táà ní káwọ́ pẹ́yìn nígbà jọba yín ọkọ̀ wa ń kéwu èyí tẹ́ ń dùn iná nù Al-Ilori huwa sawtun lil-Qur'ani masmu'un Al-Ilori huwa alamun lid-da'wati marfu'un Al-Ilori huwa shaykhu ad-du'ati la nadhira lahu Al-Ilori huwa rajulu al-Qur'ani al-awwal qalla an yujada mithluhu Al-Ilori huwa lisanu sidq ومكيال هو لسان الحق ومكيال الصدق Al-Ilori huwa shaykhu ad-du'ati la nadhira lahu Al-Ilori بروح الشعر العربي وعقلية العديد وملكة التعليم والتعليم عنده ملكة bó ṣe nínú gbogbo tí ma sọ ìmọ̀lẹ́ dìfẹ́ndì Al-Ilori huwa sawtun lil-Qur'ani masmu'un Sheikh Adam ṣe òun lóhun Al-Qur'ani kò imitate ẹnì kankan òun ló gbóhùn rẹ̀ wá gbogbo ayé sì gbà lọ́dọ̀ rẹ̀ Al-Ilori huwa alamun lid-da'wati marfu'un òun là sí àmàtà àgbéga báyìí ọkọ̀ ntẹ́nì kọ̀ọ̀kọ̀ nípa dáwà wà bẹ̀rẹ̀ lọ́wọ́ mi Al-Ilori huwa rajulu al-Qur'ani al-awwal qalla an yujada misluhu ọmọ ká tó rí wẹ̀ Al-Ilori huwa lisanul haqq òun náà ní sọ̀dọ̀dọ̀ mikyal sidq àwọn àdí àgbẹ̀jẹ̀ pé ọ wọ́n pè ní ọ̀dọ́ bá àfikẹ́ wọn wá sí wá sí bá wọn wọ́n pè bàbá rẹ̀ ní wọ́n pè àfà rẹ̀ ní gọ́ọ̀nà Ògùn State pé wọn
gbogbo ààyè tó tóbi láwọn ààyè ni wọ́n ti ń pè yí sáfáyé ni torí pé wọ́n máa kó lódodo ni Al-Ilori wọ́n ṣe kú duat gbogbo ẹni tí pé kò ń ṣe wọn lánàá ìrẹ̀lá wà àríwú rẹ̀ Al-Ilori bẹ̀rù ìṣeré àrọ̀bì wà àkìlí yàtì làdìb wọ́n máa kàtì tàlím tó ọba láyà gbogbo sàfikẹ́tì máa mẹ́lọ́ jájọ pàdé lórí kìnìyí kí n bí ọ́nú ṣẹṣẹ́ Adamu lánàtúláhi alaykum ìgbéjìnà sí kí ọlọ́nkọ́ máa gbọ́ ẹ̀jẹ̀ nǹkan kọ̀ọ̀kan wà lánàtúláhi aramáláhi alánukùn ìgbéjìnà sí kí ọlọ́nkọ́ máa bẹ́ẹ̀ tí a bá ṣẹbi lẹ́yìn ilé àfa wa ni ibẹ̀ láàmà rẹ̀spẹ̀tì a sì ní tán rẹ̀spẹ̀tì mẹ́ tó bá mọ̀ pé sí Adamu sì kan jájọ pàdé lórí kìnìyí kẹ́mi ó bí ọ́nú sẹ́rẹ̀ tó ní ma kọ́ bá Allahu wajhak ọlọ́run ọkọ̀ sẹ́rẹ̀ yọ́ọ́ yà àlùbáríkà mùnáfíkì yìí nípa rí ọ̀rọ̀ mi ya mudir al-markaz ntí bí wọn nínú wa inna jundana lahumul ghalibun nígbà tí wọ́n ṣe gbọ́ aburú tí wọ́n ṣe bọ́lá ti ṣe fún Yusuf wọ́n ní láti náà bí annahum bí amúrì aza wa hum la yash'urun gbogbo aburú tí wọ́n ṣe fún ọ yọ ń bọ̀ wá sọ fún wọn wọ́n sì máa dìnnà ìbáwọn ṣe fún ọ ya mudir al-markaz ntí wọ́n ṣe pẹ̀lú ilọ́kan ọlọ́run lójú ní tètè mú gbogbo retí mú wa sàádà látó múra yìí eléyìí ní o tó máa dùn ọ̀tá ni yóò sì máa dùn wọn ni àsìkẹ́kùlà àwùjọ méjèèjì ní nísìnyí ya mudir al-markaz qad jahadta alọ́ jagun gbogbo gbà fasọ̀fẹ́rẹ̀ta òun ni ogun wa amilta wa sise fa asanta wallahi sise dada wa banaita e wo gbogbo ama bani building tó ṣe fa atikonta wa kulta gbogbo gbododo lo ma sọ wa dufita fa afauta wọ́n wá ṣe gbogbo àìmọ̀ wọn ara wọ́n wo mu gosho wala ko minna dua àwọn ma ṣàdúà fún ní gbogbo gba o ke sọ̀rọ̀ baba ni gba re wa ọ̀dọ̀ Ọlọ́run ló wà yoku mo ti menti bu Sheikh Adam nínú ọmọ kewu wọ́n la sí lọ́wọ́ báyìí lagege báyìí oksim bi rabbil kaaba oksim bi rabbil mas'af nínú ọmọ kewu ni yo ma sọ sí Adam laida ó ní ẹran rẹ̀ lọ́wọ́ báyìí ẹnì kejì rẹ̀ náà rán rẹ̀ lọ́wọ́ báyìí sẹ́bẹ̀ nìkan nu ṣé Adamu ni wọ́n ń bú nínú mọ́tò ní wákàtí kan àbọ̀ ebi fídíò rẹ̀ ń bẹ kí lọ́kọ̀ àgbẹ̀ wọn lọ wàláhì wọn lálàá ṣekú ni èkejì rẹ̀ kú sílé wẹ̀ bọ́lá wọn ti máa ṣe nu ọlọ́run pẹ̀lú ní alimuntakin yóò máa gbẹ̀san Allahumma harib man haraba azal markaz ọlọ́run gbogbo ẹni tó bá gbógun ti markaz bá gbógun ti minal munafikin nínú àwọn munafikin ni o wal mutamaridin àbí náà àwọn ọmọ tó gbẹrù gbẹrù nínú ọmọ markaz náà ni o tòrò ti sọ pé wa inna jundana lahumul ghalibun gbogbo ń tí aláwọ̀ fẹ́ fi wó bẹ́ẹ̀ bá a fi ṣeré sẹ́ àbájá fún bàbá ńlá bàbá wọn bó ṣe rí nu yaya al-markaz wal mudir either you like it or not markaz yóò máa bẹ lọ ni wa yaya al-mudir mudiru náà máa sẹ̀mí lọ ni wa yaya al-markaziyun gbogbo àwọn markaziyun al-mukhlisun àwọn tí wọ́n láfọ̀ máa ń bẹ ni wọ́n máa bẹ lọ gbére ni wà fúrọ̀ gbogbo àwọn branches tó tún da sí markaz náà al-barara al-awfiya tí wọ́n jẹ́ ní eré àjẹtọ́mọ mò ń retí ẹ á máa ṣe episode yìí lọ iye tá a bá lè ṣe lọ ni àmọ́ màá lè ní ọ̀tọ̀ bá lè jáde o kọ̀wé sí ni kájọ pàdé ibẹ̀ wọn láwọn àpọ́nlé lọ o pẹ̀lú ògbó tọ́lọ́hún nta fi wa saburu síbẹ̀ ọlọ́run ní jẹ́ kárí nta fi ní respect bẹ̀ mọ́ ọlọ́run ní fi sàdáwò fún wa ọlá tànàbíà Muhammad ọlá tó tóbi ọlọ́run subhana man la iba fi wala khata wa fawqa kulli shay'in alim subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.